نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أدوكو لسي ودولا ترى لكم كاتب فانسو جرى نبي محمد صلى الله عليه وسلم كي الله على الله كما با النبي أتي على الله تان صحابة تبوا مسلمين تي أنترجو كنا tí Ànábì sallallahu alaihi wasallam tó fi lé alhamdulillah salatu wassalam ẹ̀sùn àgbẹ̀lẹ̀ ti dára káwọn kan rìkọ́dù lẹ́ẹ̀kan ní àwọn èèyàn ń sọ ọ́díò ilé ti clear rẹ̀ so máa padà náà type topic torí pé mo ti ń kánjú láti jáde so ọ̀rọ̀ bàbá wa Olúwo àti àwọn ọba tí wọ́n àti àwọn eléégún tí wọ́n jọ ṣe meeting ní àná mo wá sọ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí a fi mú tọ́pìkì pé àbá change tọ́pìkì gan yí pé àpẹẹrẹ rere Olúwo jẹ́ fún àwọn ìjọba torí pé gbogbo téèyàn bá ti rí dáadáa kọ́lọ̀ kó jẹ́ kí ẹ̀mí bàbá wa Olúwo ọba Abdulrasheed Tìlú aláṣẹ lórí òrìṣà ìgbòfẹ́ni lórí ìwà kọ́lọ̀ ní kẹ́mi wọn gùn àsìkò tí wọ́n ìwò ń lọ dáadáa má jẹ́ kí wọ́n bàjẹ́ láìláà gbogbo ìlú ẹnì kọ̀ọ̀kan wọn náà má jẹ́ kó bàjẹ́ o wala la hawla wala quwwata illa billahi al-azim tí nǹkan kan bá ń pààyàn láyà tí èèyàn bá wá rí ẹni tó front tó wá jẹ́ pé kí n ti ń pààyàn láyà yìí simple now so tá a dẹ̀ rí pé kíní make sense òun ló dẹ̀ lè mú ìrọ̀rùn wá nínú ìlú ó yẹ kí ìjọba gan kún tí ká imitate Olúwo olólùmọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olódù lánàá nínú eégún ní Ìbàdàn tí máa ń káyà àwọn eégún tí wọn ò ní kò gbọdọ̀ rí obìnrin tó bó ṣe jẹ́ pé scam náà ni kí nìdí ní ike obìnrin rí ayé tó tún dáyé social media ṣé bóbìnrin ó rí yan lórí social media kí social media ó tiẹ̀ tó wá dé tí bá ń kọjá lọ àìmọye obìnrin tí ó wò àwọn èèyàn ó dùn lọ́pọ̀ ṣẹ̀fẹ̀ ọgbọ̀n òkè tó bá jẹ́ pé lóòótọ́ òun bá ní nǹkan yìí rí bẹ́ẹ̀ tẹ̀mọ̀ pé n tó bá ti rí síbẹ̀ ni wọ́n ní olóòlù ní ọmọ ṣẹ̀jẹ̀ ń dì tàbí kọ́ máa pọ̀ ẹ̀jẹ̀ pé yọ padà jáde láyé nígbà kan tá a gbọ́dúmọ̀ ni pé wọ́n náà òkè tó bá ti rí bá ń pẹ̀lú bẹ̀rù ńgbà tí òkùnkùn sì tó kùnkùn gbòde dáadáa àwọn tẹ́ bá ti rí tẹ́ ń bẹ̀rù ńgbà náà ìpayà tó ti wá èso òṣìṣẹ́ lára wọn lẹ́yìn ìgbà tó bá jáde tán báyá bí ọ̀sẹ̀ kan tó fi jáde wọ́n ní wọ́n kó wọn lọ lé wọ́n lé tutù tí wọ́n ṣe àbáná bóyá wọ́n gbà kan bóyá kìíní kan ọlọ́run mọ̀ yàn so wọ́n kò sáà lè bọ́fẹ̀ dé ok síbí wọn èrí ni tó bá sì dẹ́jà kò ní ìdí ká lù wọn kò ní ìdí ká sí kíníkà wọn èrí ó ti wá rí àìmọye àwọn tó ti rí lánàá níbi tá a ti ṣe program lẹ́lẹ́ àkàntì send message sí mi pé àwọn rí olóògbé mo lè play voice yẹn tí n bá ṣe tán so àwọn ẹlẹ́hà rí àjágbé kóyàwó jáde wọn káwọn ẹlẹ́hà bọ́ta tí wọ́n pàdé wọn àwọn àmàgbà náà gbogbo nǹkan kan wọ́n ṣẹlẹ̀ but ẹ tiẹ̀ wá fi wọ́n rí wọn ìbílẹ̀ gbogbo ẹ̀sìn tí bá ti ń níyàn la tó di wípé láàárọ̀ yìí ni mo wá lọ sí DOP ní ìdajì nítorí fa fídíò yẹn gan ni mo sá lọ pàdé ẹnìkan ní DOP Agogo mo wá gbọ́kadà lọ mo wá gbàna kọ́lọ́kọ́ padà so mo bá rí ogun títí dá káwọn yẹn kí ló dé wọn ló láago after 7 àárọ̀ yìí pé ó ti wà ní kọ́lọ́kọ́ olólùgbà ń gba inú horohoro láwọn ibi tẹ́rù ó ti máa bá àwọn èèyàn àwọn àkéèsì tí wọ́n fẹ́ kíjọba ó ṣe gbogbo títì wá dá àwọn ọmọ tọ́ọ̀gì tí wọ́n wá kàn lójú ọ̀nà láàrin títí ìjọba gangan tí wọ́n kó tẹ sí nǹkan àwọn ọtí nǹkan láwọn ọmọ tó ju wọn ò ṣe wò àti gbàgbẹ́ kọjọ́ ọ̀kadà gan everybody ń páyà ní pẹ̀sù fanala so ṣé ọdún náà láti máa fi takora ẹ̀tẹ̀ nìkan ok irú inú àdúgbò àwọn mùsùlùmí kún ní program tá a fẹ́ ṣe bí àwọn ń ṣe bàyánù lọ láàárọ̀ ní mọ́ṣáláṣí after 7 ẹlòmí àwọn ṣe lecture 7:30 náà mọ́ṣáláṣí mi kọ́ àgbàna agbolé àwọn ilé àwọn àyàjáde àwọn obìnrin àyàjáde kúrò ní wọn ṣe jẹ́sìn òní ṣẹlẹ̀ ẹ̀sìn wo ní ọmọ sọdún tiẹ̀ tí ó wà ní aráàlú la ìjọba kíìsì bẹ́ẹ̀ wọn torí ijó tí wà lábàṣẹlẹ̀ wọn à ní ṣé wọn sọ pé ń bọ̀ lẹ́nì kó sọ fún mi pé ẹkíní kan fẹ́ jáde wù yìí ká má jáde ṣèjọba ló declare rẹ̀
ẹ̀jẹ̀ ìjọba ló dìklẹ́ rẹ̀. Kí n tó wá bẹ̀rẹ̀ fídíò ní ìsìn, àwọn èèyàn tó ti wá ń ṣe fídíò lọ́nà oríta péré bí àwọn ọlọ́pàá ṣe ní kọ́kọ́ ọmọ tó ń padà ọkọ̀ tó bí ìbá ti wà ń bẹ̀ ẹ wò nira ká sọ pé wọ́n ń rọ̀ṣẹ̀ obìnrin lọ sọ́sìpítù. Ìjọba ẹjẹ́ àwọn obìnrin wọn sẹ́sìn nù. Olúwo ti wá fi ẹ̀sàmpù gidi lélẹ̀. Olúwo fẹ́ sàmpù gidi lélẹ̀. Ní títí Olúwo sí lánàá, Olúwo sọ pé àwọn òfin gún lu àwọn. Ìjọba bẹ́yìn náà ò sí sọ pé ẹ̀fẹ́ gún ẹ̀fọ́ oníṣẹ̀ṣẹ̀ ẹ̀fẹ́ mùsùlùmí. Ìjọba kankan ò ní sọ bẹ́ẹ̀ torí pé ọlọ́njọ́ dáyé fún àṣìjọ lónìí. Ṣùgbọ́n gbogbo tó bá lè takò ìdàgbàsókè àbí àlàáfíà àbí ìmọ̀ dín ẹ̀tọ́ ọmọnìyàn kan kù ọ̀yẹ́kẹ́nì kankan ẹ̀sìn Islam ọ̀gbárù rẹ̀ láàyè ẹ̀sìn Christianity náà sì gbọdọ̀ gbà láàyè bẹ́lẹ́bù tí ẹ̀ ní rúlà regulation kankan. Ibẹ̀ yẹn ni kẹ́ ẹ jẹ́ ká rò kí ni tó Olúwo ṣe. Ẹ rí i pé eégún Sokoti Olúwo ọ̀rọ̀ yóò ní dàrú Ọlọ́run wọlé àjọkà sọ ẹlòmíì ò lè máa táwa fi nífẹ̀ẹ́ Olúwo ẹlòmíì ni wọn kẹ́ kíní kan ẹ̀sìn wo lọ́wọ́ àti kékeré lọ́kàn ní tí wọ́n ń ṣe iṣẹ́ ńlá ni ogun ọgbọ́n ni kì í ṣagbára. Olúwo ní ẹ̀rí kó gbogbo wọn ń gbà bó Olúwo fà ara ti balẹ̀ báyìí wọn náà sì tán láti gbọ́n tó Olúwo ń sọ. Olúwo ní òkè eégún yín tí ó bá jáde kò gbọ́dọ̀ nẹ́gbà so ẹ modernize ẹ ìwọ ni kẹ́ ẹ máa lu àwọn èèyàn nǹkan tẹ́ ẹ pè lásà tó bá jẹ́ pásà ní tòótọ́ ọ̀yẹ́ káyé ó lè máa sáfàsà ṣé à ń sáfà ti wọ òfì àfà ń wọ òfì náà ṣé pásà Yorùbá ni ṣé ó ní wá láàánú but kẹ́yàn kọ́ wá bọ́ sí títì máa lu àwọn èèyàn àwọn ọ̀fẹ́ ẹ bá lónú hall ẹ lónú hall kéegun ojú ń bẹ̀ ẹ tó bá fẹ́ wá wòran kó wá wòran pé eégún ni o ẹ rí i pé kíní yẹn ò lè last torí pé kì í ṣe afẹ́ fi ṣàṣà ní tẹ́ ẹ bá fi ṣàṣà ní tẹ́ ẹ fi mọ̀ pẹ́sìn ni ṣebí eégún jáde láti inú ilé bàbá rẹ̀ ẹgbà hall ńlá kódà wọ́n lè bá yín káwọn èèbò wá láti ìlú òyìnbó kẹ́ wá wo eégún o so ó ti wọ́n ní ọgbọ́dọ̀ jáde òkè tẹ́mátì nìkan máa rìn káàkiri ìlú kó dó lórí mọ́tò ọkọ̀ máa gbé lọ ó ti rìn náà nù kó gbé ó sì lọ́nu ọ̀lù tí wọ́n fẹ́ tọrọ owó wọ́n tọrọ owó ń bẹ̀ ẹ dákun sẹ́yìn òun wà lákàtà lọ ṣebí mùsùlùmí jáde eégún Sokoti wọ́n ń sọ̀rọ̀ lánàá pé ìgbà tí òun gán sọ fún area command dàwí pé ní command ibi tó ń lọ báyà bìtà ọlọ́pàá tó wà níwò pé òun sọ fún wa pé sẹ́tàn mùsùlùmí bá fẹ́ sọdún òkú máa invite wọn táwọn Christian bá fẹ́ sọdún wọn invite wọn ojú gan ti òun gan pé ẹ mọ̀ kọ́ jẹ́ pé wọ́n á invite pé sẹ́ẹ̀nì ẹ̀dá lò ó ibẹ̀ ẹni tó bá ti gbọ́dọ̀ wò ẹ wò láàárọ̀ kùtùkùtù táwọn obìnrin ọmọ àfọbọ nínú rúurú agboolé ní ìdí òbí kọ́lọ́kọ́ tí kálukú ẹlòmíì òrò sọmọ yàyọ wà wájú ta ń fọpọ tí ọmọ rẹ̀ tó sùn mọ́ olùlọkàn lójijì kì í sì jẹ́ pé rírí olóòlù gẹ́gẹ́ ni problem àwọn ọmọ tọ́ọ̀gì tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n máa sáwọn èèyàn ládàá tí wọ́n máa ṣe gbogbo ẹ̀ pé sẹ́ẹ̀lì wọlé ni gbogbo nǹkan tó bá jẹ́ pé agbára bá ń bẹ́ẹ̀ nídìí kẹsẹ̀ tó ń mú external agbára mi èèyàn nídìí kó mú external agbára mi ṣe bí wọ́n lè rí ẹjọ́ wọn kọjá kí wọ́n sì rí tẹ́ má sì ti rí lọ́ba tán sọ ní ìdíkà àwọn sọ pé kí ló dé ẹ padà kí ló ń jáde kìdíkà ẹ dákun wọn wà ní wọn ṣe lè jáde síbẹ̀ tí níwọ̀n èrí ẹjọ́ wọn ò rí síbẹ̀ ní tó bá rí ní nǹkan ó sì kì í ṣẹni tí wọ́n rí kò ní ìdíkà ṣe máa kéde olólù ọgbà bíi ìkọjá má gbàgbé kó mú àkáwọn ọmọ tọ́gì kó ọ̀kan máa dá lọ yọ mọ̀ páwọn obìnrin ó mú mọ́lẹ̀ báyìí tí wọ́n fi ń ṣàyẹ́ni rẹ̀ kí ni bọ́ọ̀lù méjèèjì sàlẹ̀ tí wọ́n rà báyìí wọ́n gbà so ẹwù ẹ̀sìn tí wọ́n rìnyàn lábá wọn gbogbo àwọn baálẹ̀ tí ẹ máa lọ kí àbáwọn ará wọn tí wọ́n lọ máa kí inú agboolé ọ̀nà inú kọ́lọ́kọ́ ni o láàárọ̀ ọ̀rọ̀ yìí ni o tọ́sẹ̀ ń wọ bẹ́ẹ̀ lọ ẹ modernize ẹ lọ mú gbàgede màpò káwọn baálẹ̀ àwọn ó dúró báyìí kó wọ́n tóra àwọn fámìlì olóyún àwọn tó mọ̀ pọ̀ rẹ̀ làwọn tí ó wà kí wọn kó wọ́n tóra wọn báyìí kó dó láti ilé rẹ̀ kó wọ́n gáìdì ẹ̀ dé màpò kọ́mọ dọ̀bálẹ̀ sí wájú kọ́mọ kọ́gbà bò wọ́n àwọn ní fẹ́ bóyá ẹgbàá ní ọ̀nà wọn ni o bóyá owó kan ní ẹ fẹ́ fún yìí o ẹ ṣàjọyọ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ nígbà tó kú jọ nínú ìlú ni ẹ ní ẹkọ sọ pé kẹ mọ́ sọ ṣùgbọ́n òṣàwọlẹ̀ tó ìjọba ẹ kọ́ sí Olúwo ẹ ò bólúwo sí ṣe àfihàn gbà wọn lagídí ara kálukú balẹ̀ ní tí ẹ ń pè lálàsẹ nìyẹn yẹn lálàsẹ òfin ní pé méjì
aláṣẹ ò pé méjì ń wù ní aláṣẹ ti pé méjì ń Ìbàdàn báyìí aláṣẹ ti pé méjì ń Ìbàdàn nígbà tí ẹ bá ń sọ pé wọ́n sọ nínú rédíò ẹran ní kẹ àwọn ohun tó wà ní sọ pé àdúgbò báyìí ni ó kì í tí má jẹ sọ pé àdúgbò báyìí ni ọgbà ẹni tó ní ọjà rẹ̀ tó fẹ́ tà láàárọ̀ báyìí nìsí wọ́n máa rọ́ọ̀ṣì obìnrin tí ń rọbí lọ sọ́spítù láwọn àdúgbò bíi tí wọ́n wà nídàjí nínú agboolé ìjọba ibẹ̀ yẹn ní kẹwù torí ìjọ tí wọ́n bá lọ tákù nǹkan kankan tó ní í ṣe pẹ̀lẹ́ sí tọ́wá jẹ́ pé ajáàmọ́ ara wa wà lọ ṣẹlẹ̀ bóò lẹ́nìkan ó sọ pé ká má kọjá ẹ̀dà torí nǹkan báyìí ìjọ ibẹ̀ yẹn Usman sọfẹ́ni tó tí wọ́n gbé mọ́tò ní nǹkan bọ́mọ̀ ń bọ̀ so ibẹ̀ yẹn o láti gbọ́dọ̀ kíyèsí ara ẹ jẹ́ n play voice ìyá wa ò sí ní Nàìjíríà o so wọ́n ti wà ní Saudi o wọ́n wá send voice mi lánàá pé nígbà táwọn wo program olódò tí wọ́n sì pé skáàmù ní lásán ni. ṣe dáadáa lẹ́rìbọ̀dì wa àwọn ohun náà kọ láàrin sára hàn sí irọ́ wọn ń pa wàláì mo fi ọba tó ní ẹ̀mí mi lọ́dọ̀ ni mo fi búra wàláì rọ́bì kaba mo ti rí olóòlù rí báyìí èmi ń ti ibi iṣẹ́ bọ̀ ní 1997 Fati hospital mo dẹ̀ ti ń kọ́ṣẹ́ auxiliary nurse mo bọ̀ láti ibi iṣẹ́ báyìí mọ́tò gbé mi bọ̀ látàgbé ni téèyàn bá ti kọjá àtàkín lóye ṣe àpò wọn ń pe bus stop kan ní yànnà rèéfín bus stop yẹn àwọn àsọkalẹ̀ fọ́nà sí òdìkejì yẹn ilé àgòrò ni bí wọ́n ti ń gbé mọ́tò ọlọ́ǹda tẹ́lẹ̀ mi mọ̀ báyìí wọ́n sì ń gbé mọ́tò ọlọ́ǹda ń bẹ nísìn ilé àgòrò tá a bá ti kan ilé àgòrò yẹn tán àwọn àmọ́ gbàgbé lọ sí ọ̀nà agboolé ilé olúwa ilé àgòrò yẹn sí ilé olúwa bàbá kan wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ń pè bàbá olóye olólùfẹ́ wa lọ kí lọ́dún yẹn ni èmi sì ti ń ti ibiṣẹ́ bọ̀ mọ́tò ti sọ̀ mí kalẹ̀ mo ti rérò tó ti ṣe ti mú gbogbo agboolé ilé olúwa tí mo ní mo fẹ́ gbà yẹn náà ibẹ̀ wọn ló wà níwọ̀n ni mo bẹ̀rẹ̀ ṣe máa wá dúró ka títì wàláì rọ́bì kaba bí mo ṣe bẹ̀rẹ̀ ayáta kùsì yóò tún mú ká lọ nìyẹn ó fẹ́ wọnú ilé bàbá yẹn báyìí ó kàn bọ̀ ẹ̀yìn báyìí ojú èmi àti ẹ̀kan ṣe pẹ̀kínpẹ̀kín ni ó rọrí padà sínú ilé nítorí èmi nǹkan ayáta kùsì yìí lọ àárín àwọn ọmọ rẹ̀ báyìí ni mo gbà ní wọ́n ń pariwo kódà ìyá mọ̀mọ́ mi ti sunkún yónú lé pé wọ́n lọ́mọ kan ń bọ̀ láti fi iṣẹ́ wọ́n dẹ̀ ti mọ̀ pé iṣẹ́ ìrọ̀lẹ́ mo lọ ṣe ìyá mọ̀mọ́ mi ti sunkún tó ọ̀dọ̀ ìyá mọ̀mọ́ mi ni mo gbé wọ́n ti sunkún yóò nílé onísàlẹ̀ nídìí ọmọ mo wọlé báyìí mo kàn lẹ̀kùn ẹ bá mi ṣílẹ̀kùn wọ́n ní ta ni mo ní àbáṣírá ni wọ́n ní ó sì ti bá yá àwọn jẹ́ àwọn tí ń gbọ́rò àwọn tí ń gbọ́ kíní kan táwọn ọmọ rẹ̀ ti ń pariwo pé ọmọ kan ti lágídí ó lò jáàbù ó ṣe kíní kan àwọn fún àti kọ̀ dáhùn wàláì kò sí nǹkan tó ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ náà mo ṣì ń bẹ láyé dìsìn irú ọ̀nà. ṣe gbọ́ kẹ́nìkan máa bọ̀ bóyá ó ṣe náìtì tọ́jẹ́ nọ́ọ̀sì tí ń dúró àdúgbò tó ń fẹ́ wá àdúgbò rẹ̀ tọ́ka àwọn èèyàn ẹ̀wọ̀n nǹkan ṣé nira kan that is why ẹ̀wù olúwo ṣera make peace ọba àlàáfíà lolúwo ẹ jẹ́ ká gbọ́ yí gbogbo ẹ̀yìn aráàlú òyìnbó tẹ́ ń pariwo kíríkà àṣàní tí christian bá ń lọ church àwọn church kan wà nínú christianity so tó jẹ́ pé aṣọ tí pastor bá wọ̀ náà lẹ́ everybody ó wọ̀ kálukú wọ̀ white tí kódà tí mùsùlùmí bá ń lọ yídì ẹlòmíì gan yóò ẹrù pò ń gangan ní ìmáàmù tó fẹ́ wá kírun ni yóò múra bí ìmáàmù kọmọgé kankan ó fẹ́ kọ́ sí ìmáàmù rẹ̀ nínú àwọn tẹ̀lé tí ń tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ ta ní ọ̀wọ́ sí ẹgbẹ́ ta lọ́fẹ́ kọ́ máa wọ́n máa wọ́n lọ́wọ́ sọ́fà ní táwọn yẹn tẹ̀lé imitate ẹ̀kọ́ ẹ̀kú káwọn ọmọ náà rán sọ ẹ̀kú yẹn náà so gbogbo ẹ̀yìn tẹ̀ ń tẹ̀lé o ẹ̀rí pé táwọn yẹn bá ń lọ yídi kálukú ó múra tẹ̀lé òkè oníbẹ̀ dá o ẹlòmíì tó gbúláàánì kò gbúláàánì rí o kì í sáàfà kì í sí kẹ̀kẹ́ o ẹlòmíì ó lánàá kì í bá tó ní ó múra bí ìmáàmù ní tẹ̀lé tọrọ kúrú ẹ̀ wà nínú ìgbésí ayé yín ìmúra yẹn dẹ̀ ni àwọn èèyàn lè máa múra bẹ́ẹ̀ lọ torí kí wọ́n yọra pé ọdún là ń ṣe ọdún tẹ́ pàdé àwọn tí wọ́n tẹ̀lé wọn tẹ́ ẹ̀ lè fi hàn tọrọ pé Ọlọ́run fún irú ọmọ báyìí Ọlọ́run mo dúpẹ́ o ẹjọ́ ẹ jẹ́ ká kárọ̀ kọ́ sí dáadáa kọ́ fájà nígbà tí èyí ti ń ṣe ẹ̀sìn tó bá jẹ pẹ́sìn ni ẹ̀yin tẹ́ bá ń ṣe ẹbọ kò sí sásà ní Olúwo ní ẹjọ́ àwọn ọmọdé náà ṣe bá sà ní tó bá jẹ pẹ́sìn ni òun ò sí ṣùgbọ́n kókè nínú àṣà Yorùbá lẹ́kún wa kéégún ojú ọkọ̀ máa jó wájú ọba pápápápá kọ́tàkìtì tí wọ́n sì fọrùn kẹlẹ̀ ọfọrùn kẹlẹ̀ kọ́ pọ̀fọ̀ kò sí gbóòsà wa àṣà Yorùbá ni ẹ̀wù tó lówó gbà wọlé. so nígbà
tí wọ́n sì lo àṣẹ wọn kí òkè ìjọba ń pàṣẹ àwọn eléégún náà ń pàṣẹ kẹ́nìkan mọ́ gbábì ẹ̀ dí títì ẹ̀ ti gbá ẹ̀ ti bá ń bọ̀ ìjọba jáde wá nǹkan ṣe sí o kó lè máa lọ báyìí o ẹ fún wọn lófin o níjọ́ tí ọba di pé ọba class sí àwọn pa amálé ara wa àtijọ́ ń gbénú ìlú ni bẹ́ẹ̀ wọn àṣẹlẹ̀ àkànlé tàbí wọn ó ti mùsùlùmí kan léṣe wọn ò ní kó lè gba kékeré ní tí ráìtì ìlú rẹ sọ òfin ìlú rẹ sọ pé ó ní freedom àti rìn tí èsì ìjọba tálàṣẹ bá ti pé méjì nínú ìlú ti dàrú ìjọba ẹ wòye sí gbogbo ń tọ́jẹ́ wípé yóò máa ní ẹnìkan là ọlọ́run ó ṣàánú wa o àwa ń lò lè súnmọ́ ọmọ à ń lọ jẹ́kọ̀ọ́ mẹ́ta jọ ń lò ló ti dé ọlọ́run ó kíyèsí a o subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ̀kọ́ sí olúwo àpẹẹrẹ rẹ̀ gidi lolúwo kọ́lọ́ ń jẹ́ mi wọ́gbọ̀n.